mo bẹ lọ́run sátírà mo ní ìjọba rẹ̀. kó bá mi fi dágbéjà padà fún yín kásìbì kó kalẹ̀ níbẹ̀ yẹn ti gbogbo mo ṣe. bẹ́ẹ̀ lọ́lí bí jẹ ẹkú kalẹ̀ níbẹ̀ yẹn Saoty kì í. Michael Ukeri ìtàn ní ẹkú kalẹ̀ níbẹ̀ yẹn Saoty kì í. Mr. and Mrs. Abdulateef ẹkú kalẹ̀ níbẹ̀ yẹn Saoty kì í. Madam Aduni ẹkú kalẹ̀ níbẹ̀ yẹn Saoty kì í. Ó wà ní ọjà ẹkú kalẹ̀ níbẹ̀ yẹn Saoty kì í. Ẹ̀tọ́ torí ẹ̀ ṣe àìsàn gbogbo ẹ̀yin tí mo dá arúgbó ọ̀hún ẹ̀tọ́ torí ẹ̀ ṣe àìsàn ẹ má jẹ́ kí n jáde lásán tààrà gan-an ìwọ tó gbé mi jáde ó ti mọ̀ pé ó ní àwọn tó máa ra ẹ̀ kálẹ̀ níbí ni Tajudeen mi ọlọ́rọ̀ mi ọmọ ìlú mi ọmọ ìyá mi àkọ́bí mo lọ́mọ ìlú mi ọmọ ìyá mi ẹgbẹ́ oníkùrá ní tiwa tààrà gan ẹgbẹ́ oníkùrá ní tiwa. Kásìbì abẹ́ máa naturalize ara yín sẹ́pẹ̀ torí ẹgbẹ́ oníkùrá ní tiwa. Ṣèkálì èdè kú kalẹ̀ níbẹ̀. Owó Al-Mubarak ni mo fẹ́ kọ́kọ́ gbà. Torí mo fẹ́ kó di òní kó lálùbáríkà gidi ni. Ni mo ṣe fẹ́ kọ́kọ́ bò Al-Mubarika. Orí ni, orí ni.
magnet